mo wá padà mo ní nǹkan méjì ní agbára ọkùnrin tóbìnrin lè mú tóbìnrin báyìí ti lè ṣe nǹkan méjèèjì ọkùnrin tó le kókó a sì dẹ̀dòmù a sì rọ̀ bí nǹkan mi mo wá ní number one. ẹ̀yin tèmi jákèjádò àgbáláyé mo fẹ́ ká jọ wo fídíò yìí tí bàbá Ọdẹ́kúnlé Epafrat wọ́n ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan mo fẹ́ ká jọ ṣe àgbéyẹ̀wò ẹ̀ ẹ já wo ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé àwọn nǹkan tí obìnrin lè ṣe láti fi de ọkùnrin mọ́lẹ̀ mo fẹ́ ká jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lójú tiyín ṣé bẹ́ẹ̀ lórí àbí kò rí bẹ́ẹ̀. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí mo ní ọ̀rọ̀ làákàyè ni bó tiẹ̀ jẹ́ pé bàbá yìí sọ ọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí tó fa controversy tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìde tí wọ́n ń takò wọ́n ara wọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run bíi tiwọn náà tí wọ́n jáde lójú òpó ayélujára tí wọ́n sọ wípé kò yẹ kí bàbá yẹn sọ bẹ́ẹ̀ pé bígbà tí wọ́n bá sọ wípé bàbá fẹ́ máa fún àwọn ènìyàn pàápàá jùlọ àwọn obìnrin ní àǹfààní tàbí go ahead tàbí ìbuọwọ́lù láti lè sọ pé kó àwọn náà lọ fẹ́ ọkọ ọlọ́kọ. Ọ̀rọ̀ tí bàbá yẹn sọ reality ni ẹni tí ò bá ti gbọ́ ẹ lè lọ wá bẹ́ẹ̀ ṣe máa rí gbọ́ reality ni ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ pé èèyàn jẹ́ pastor reality ni o because ilé ayé tá a wà yìí ohun tó máa ṣẹlẹ̀ sí kálukú lọ́la kò sẹ́ni tó mọ̀ àwọn ẹ̀dá èèyàn tá a rí lónìí tó jẹ́ pé wọ́n di alábọ̀ ara tàbí wọ́n di aláìsàn wọn ò rò tẹ́lẹ̀ báwọn máa jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ kì í ṣe pé bàbá yẹn support pé kí àwọn obìnrin lọ máa gbọ́kọ lọ́kọ ó sọ ọ̀rọ̀ yẹn ó dẹ̀ yé àwọn èèyàn tó ní làákàyè reality ni ṣùgbọ́n eléyìí tí wọ́n sọ yìí mo fẹ́ kí èmi àti ẹ̀yin ká jọ farabalẹ̀ ká gbọ́ pàápàá jùlọ àwa obìnrin tá a wà nílé ọkọ àti àwa obìnrin tó jẹ́ pé a ti ń fojú sọ́nà láti wà nílé ọkọ. Bàbá sọ wípé àwọn nǹkan kan tí àwọn obìnrin lè ṣe láti lè jẹ́ kí àwa ọkùnrin ká di ọ̀dẹ̀ fún yín òun ni bàbá yìí ṣàlàyé yìí ó yá ẹ̀gbọ́n tí wọ́n ṣe lálàyé bó bá ṣe jẹ́ ẹ jẹ́ ká mọ èròǹgbà yín ní comment section. Mo kí gbogbo olùgbọ́ mi sí episode number 2 Pastor Ọdẹ́kúnlé Epafrat náà ni nǹkan kejì sà èmi mo sọ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ weakness fún ọkùnrin tọkùnrin ò lè resist mo ní number 1 obìnrin tó bá fún ọkọ ní àlàáfíà tó fún ní peace of mind ọkùnrin ò lè resist ẹ o lábẹ́ àkóso wọn kàn rí pọ́kùnrin di gbẹ̀rù dání àwọn kan ń bẹ tí wọ́n máa ń rò pé kí ni ìyàwó ẹ̀ tí ẹ̀ gbé fún tó fi jẹ́ pé wọ́n jọ máa ń kiriki tí wọ́n fi dàbí ìbejì obìnrin yẹn gbé peace of mind ni kì í fún lápátẹ́ńṣàn ni kì í fún ní wàhálà kì í sobìn tó jẹ́ wípé ẹgbọ́n mi ẹ mọ́ sí mi gbọ́ torí àwọn kan sọ ní èlọ́kọ̀ mi kì mi ò ní ọmọ yẹn àlè gbogbo ìyẹn kọ́ peace of mind o gbogbo ìyẹn kọ́ àìmọye domestic violence àwọn nǹkan táwọn èèyàn ò ní mọ̀ dundun agbára ta ni mọ̀ rí tẹ́lẹ̀ ìkànnà ta lábàdà láyé mọ̀ rí àìmọye obìnrin tó ti mèkánná jà tó jẹ́ wípé wọn ò ní rí náà rí tí àwọn èèyàn ò ní bí wọ́n dá ẹjọ́ ǹdọ̀ làwọn ò ní mọ̀ bọ̀ tí wo obìnrin kíyèsí tọkọ rẹ̀ ń sọ ní gbogbo ìgbà kí n lẹ́jọ́ tẹ́ ẹ bá jà lọ tẹ́ ẹ jà bọ̀ kí ni tí mo complain fún nípa rẹ̀ readjust so that ẹ̀yin méjèèjì ó lè jọ mọ́ gbé ní àlàáfíà àwọn ọmọ yín wọ́n lè jọ ní ayọ̀ wọ́n sì lè dàgbà ẹ wo adúrú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lónìí ẹ wòye àwọn tí ń kọra wọn ní kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ ẹ jẹ́ àkíyèsí mo wá padà mo ní nǹkan méjì ní agbára ọkùnrin tóbìnrin lè mú tóbìnrin báyìí ti lè ṣe nǹkan méjèèjì ọkùnrin tó le kókó a sì dẹ̀dòmù a sì rọ̀ bí nǹkan mi mo wá ní number 1 ó ní peace of mind gbogbo bí tí ọkùnrin bá ti rí bí tí ó tutù tí wọ́n ti mọ̀ọ́mọ̀ fún ní àlàáfíà yóò bá síbẹ̀ ní nǹkan mẹ́ta sì làlàáfíà mo ti sọ lẹ́ẹ̀kan alákọ̀ọ́kọ́ ó ní mo pè ní respect ẹlẹ́ẹ̀kejì ó ní partnership kéèyàn ọjọ́ mọ́ ọjọ́ bá dáadáa mọ́ràn ẹlẹ́ẹ̀kẹta ní submission yẹn so o náà ní the same thing ní mẹ́tẹ̀ẹ̀ta kù sí tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ fọkọ rẹ̀ ọlọ́run gbọ́ wà mú o ti mú ni ẹ mọ̀ wùlẹ̀ jẹ́ sọ pé wà mú ẹlẹ́ẹ̀kejì ṣe ń gbọ́ mi nínú ẹpísòdù yìí
ẹlẹ́ẹ̀kejì tó lè sọ ọkùnrin dọ̀dẹ̀ ó ní sex. Sex kí ló dé táwọn ọkùnrin fi máa ń lé obìnrin káàkiri tí wọ́n á níyàn lé tí wọ́n tó máa dọkà láàmú? Àmọ́ páwọn kan aláfiṣe ni o, àwọn kan wọ́n ti fi ṣe wọ́n. Bọ̀ mọ́ ń sọ nípa ọkùnrin tó dáa. Àìmọye ọkùnrin tó dáa tí ń jìyà lábẹ́nú, especially tóbìnrin bá mọ̀ pé ọkùnrin yóò nílé lọ́mọ ṣàgbèrè ńta. Mò ń gbẹnu àwọn ọkùnrin kan sọ̀rọ̀, àwọn tó jẹ́ pé they are calm, tíyàwó wọn ti suspect pé wọn ò lè lọ ṣàgbèrè níta. Mo sì sọ nǹkan kan, ìwọ sẹ́ẹ̀sì tẹ́ ẹ rí òun, obìnrin tó bá mọ̀ pé òun ò tí ì ṣetán láti máa ní sẹ́ẹ̀sì pẹ̀lú ọkọ rẹ̀ ṣàṣàṣà, ẹ sọ fún pé kó lọ wábì kan jókòó sí, kò tí ì yẹ kó má rí. Mo ní nílé dádì ẹ kò sí tí wọn ò lè fún ọ, gbogbo ohun tó rò pọ́kùnrin lè fún yàn náà ní dádì ẹ ń fún ọ. Wọ́n ń fún ọ láṣọ, wọ́n ń fún ọ lówó, wọ́n ń fún ọ lóúnjẹ. Àyìnfà ìtẹ́lòmíì rí lọ́dọ̀ dádì ẹ lọ́dọ̀ mọ́mì ẹ kò rí lọ́dọ̀ ọkọ. Ìǹkẹ́ ẹyọ kan ni dádì àti mọ́mì rẹ ò lè fún ọ, tó sì jẹ́ pé tí wọ́n bá ilé ọlọ́run tí ẹni járe òun náà ní sex. Àbáwọn èèyàn ṣe máa ń wàásù ẹ̀ tí wọ́n máa ń sọ àti àǹfààní àti ọlá tó ń bẹ nínú ẹ̀, ẹ má fi dùnra yín. Bíbélì ní bí ọba sì fẹ́ obìnrin mìíràn, Exodus 21:10, ó ní oúnjẹ rẹ̀, aṣọ rẹ̀, ìṣelọ́kọláya rẹ̀ kọ́mọ̀ ṣe yẹ. Ìṣelọ́kọláya yẹn ni wọ́n ń pè ní sex, ìbálòpọ̀, ìbára ẹni lò. Àǹṣẹ́ wá rí ní jẹ́ ń pè ní sex yìí, olùfẹ́ gbé súnmọ́kọ rẹ̀. Tó bá ṣe wípé o fẹ́ gbà o fẹ́ mú tán yányán, ṣé ẹ ráwọn aṣẹ́wó ta, àwọn tí wọ́n ń bẹ níta tí àwọn ọkùnrin máa ń lé kì, wọ́n máa ń gbé súnmọ́ wọn ni. Ẹnìkan ní sọ èmi máa ń fún lówó, tó dìgbò bá fún wọn náà lówó tó fẹ́ daṣẹ́wó ni. À ń sọ bó ṣe lè sọkùnrin dọ̀dẹ̀ tẹ́ẹ̀jẹ̀ kọ́pẹ́ ọmọ ronú lé 24/7. À ń sọ àkòsí tọkùnrin bá ti rí ní tí ò rí ń bò mí yóò dọ̀dẹ̀ nídìí obìnrin ni. Sex ara weakness ọkùnrin ni, àfi tọkùnrin ó bá parọ́ lókù. Bó tiẹ̀ jẹ́ kóbìnrin ń gbádùn ẹ̀, bọ̀ torí bí nature ọkùnrin bọ́lọ̀ ń ṣe dá wọn, ọkùnrin yóò máa fowó wá. Àìmọye ọkùnrin tó lè travel láti Nàìjíríà lọ sí Amẹ́ríkà torí ó fẹ́ lọ bóbìnrin kan sùn, á sì tún sanwó flight padà. Lórí ọ̀rọ̀ sex náà, ìwọ ọmọ agbára tó o ní ni. Ẹlòmíì tí wàá mọ̀ yóò tún wá mọ̀ gbé fọ́pọ̀ ẹ̀, yóò tún mọ̀ sá. A mọ̀ sọ, nítorí ọba fẹ́ ni ọ sọ, kí ló fẹ́ gbà, nítorí ọba fẹ́ gbà ni ọ sọ. A ní gbogbo ìgbà tọkùnrin bá gbé wá, ìwọ náà gbé fún. Gbà fún gbàdà ni wọ́n ń pè ní gbà fún rájí. Àwọn aṣẹ́wó wọ́n gbọ́n ju oríṣiríṣi action wọ́n mọ̀ ṣe tí wọ́n fi mọ̀ pé ìní máa jẹ́ kọkùnrin míì kó sá lọ bóbìnrin míì, in tó jẹ́ wọn gbọ́kọ lọ́ọ̀rẹ́ nìyẹn. Tó dára mi rí bákan, ìlé ṣe ìmọ̀ ń dùn mí. Lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá jẹ́ spiritual, àwọn counselor, àwọn obìnrin tí wọ́n mọ̀ ṣe nípa ẹ̀, jẹ́ kí wọ́n kọ́. Ìdí mẹ́ta lobìnrin fi gbọ́dọ̀ mọ̀ ní sex. Ìdí mẹ́ta. Ẹnìkan ní ẹ̀sà wo, we have sex for reproduction. A ní sex fún ìbímọ. Béèyàn bá ní ìbálòpọ̀, ìgbà míì bẹ tó jẹ́ pé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ marry wọ́n fẹ́ bímọ ni, wọ́n sì ní òṣòrun fẹ́ tó ń wọ́ ọmọ. Yes, sex for reproduction, sex for baby. Ìyẹn tó yàtọ̀. Ẹlẹ́ẹ̀kejì, you have sex for duty. Ara ń táwọn kan mọ̀ nìyẹn. Ẹnìkan ní ṣe ni àbò oúnjẹ ní sáwọ́, iṣẹ́ sì tán ni pẹ̀lú ẹ̀. Sex for duty. Tó bá lọ yá láàárọ̀, tó bá lọ yá lọ́sàn-án, ìwọ gan gbé súnmọ́. Tó o bá gbé súnmọ́ dé level kan yóò sùn. Ó tiẹ̀ tún fi lè lẹ́nu ọ̀rọ̀ pé kí n lè fẹ́ tà fún yín. And number 3, we have sex for pleasure. Tó o bá ti bímọ tán, enjoy yourself. Gbogbo style tó o bá fẹ́ lò fún, máa gbé style fún. Ẹnìkan yóò làṣẹ́wó ni mí bó mo ti rí irọ́ ni. Káti ẹ̀ kó lo gbogbo style kan fún, ó dẹ̀ mélòó tí wọ́n gan sọ fọ́kọ ẹ pé ó yá sà. Àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé wọ́n á dira dìdìdìdì kí ni mú ọ̀gàn. Ebi wà tọkọ rẹ ni, ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wà ń díẹ̀. Ẹ máa wo obìnrin tí ò ní disrespect, obìnrin tí ò ní respect, gbogbo bí mo ṣe ń sọ yìí, bẹ́ẹ̀ ni ọmọ kanta rẹ̀, àmọ́ kanta rẹ̀.
ẹ̀mí burúkú kan ń gbénu ẹ̀ débi wípé ṣé wọn ò lè báwọ̀ sọ̀rọ̀ ni, ṣé wọn ò lè kánsẹ̀ rẹ ni, tó bá ṣe pé irú ẹ̀mí tí ń gbénu ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ nínú rẹ̀ ń lé fúkẹ́fúkẹ́, kí ni ń wí, kí ni ń ṣe kinní kan, àfàìmọ̀ bóyá ló fi lè rí ilé ọkọ gbé, tó bá ṣe kó wà ní ọkọ rẹ̀ ọmọ mánéjì ẹni. Obìnrin tẹ́ ẹ bá rí tí wọ́n ló ní submission olówó àti teachable, èèyàn lè bá sọ̀rọ̀, èèyàn lè pè é, ó lè realize ẹ̀ nígbà tó bá jẹ̀bi, nígbà tó bá jàre. Irọ́ obìnrin tó wà disrespectful, àwọn kì í ṣe ọmọ gbàgbọ́ pé àwọn ṣe mistake, wọn ò sọ báyìí sórí tí ò ṣe sọ́ọ̀rì rí, language tí wọn kò sí sọ́ọ̀rì ń bẹ torí pé wọ́n ti gbàgbọ́ pé àwọn nìkan làwọn mọ nǹkan ṣe. Ẹnìkan ní wòlíì ṣe wá bu obìnrin náà, táwọn obìnrin mò ń sọ yìí, torí ńgbà tí ń bá bẹ̀rẹ̀ táwọn ọkùnrin náà, torí ń jẹ́ òní tí mo sọ táwọn ọkùnrin, kò sí èbú táwọn ọkùnrin bú mi tán. Bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ̀, àásọ náà ni, because àfi marriage ilẹ̀ fáwọn tí ń ṣe counseling 99% of them wọ́n dà nǹkan rú ni, kì í ṣe pé wọ́n ní marriage. Please kíyèsí tí mo sọ yìí, bó lẹ́sẹ̀ ṣe lálẹ́ báyìí, ìgbà olóò fọkọ rẹ mọ́ra. Wọ́n ní bókè ọba lọ bá nàbí, ẹjá nàbí náà lọ bókè, àṣírí àwọn atayọ nìyẹn. Èmi kàn ń sọ ni o, bẹ́ẹ̀mi náà bá kálé ní ìjọ tó ti lọ́jọ́ díẹ̀ tí mo ti sẹ́nu ìgbéyàwó yìí, so mo lè kánsẹ̀ rẹ̀ fẹ́ntọ́ bá rò pé nǹkan tí mò ń sọ yìí nítumọ̀. Ẹ bá mi ṣí ààrẹ kọ́ lọ sọ́dọ̀ gbogbo àwọn obìnrin olóríire, àwọn obìnrin tí ó rí ilé ọkọ gbé, in Jesus' name. God bless you.